mo pe àwọn ìjọ kérúbù sèráfù àwọn aláṣọ funfun àwọn sẹ̀lẹ̀ mo pè wọ́n mo ní pé kọ̀rọ̀ǹbọ̀ ní kọ̀ǹdà ti wà nínú ìrẹsì àwọn ọmọ ọjọ́ wọn pàtàkì jùlọ àwọn tí wọ́n pera wọn ní wòlíì. jọ ẹ má wulẹ̀ ẹ má jẹ́ ká kúkú bá yín sọ̀rọ̀ lẹ́yìn ẹja ó kù fàájà báyìí dádì ṣé ẹ ṣì èrè nínú. ṣé tó kì í wá di ogun bẹ́lẹ̀ lọ. tó lóhun Ayégbàmí ẹ̀yin èèyàn àníkẹ́ ló máa ṣáàṣì ẹ̀ Prophet Ayegbami onísọkúsọ ni Ọlọ́run òpè ó pera ẹ̀ ní o ẹ sá fún ẹ má gbà fíṣọ ẹ̀ gbọ́ o. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gbogbo náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé kí ẹ má bára wo àwọn fọ́nrán wa tẹ́ bá ti ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe kẹ́ ẹ tọ notification button kẹ́ ẹ sì máa tẹ̀lé wa lórí gbogbo ẹ̀rọ ayélujára wa lórí Facebook wa wà lórí Cubase Master bracket Òkodoro Yorùbá television òun lẹ̀ ń wò ní ojú fọ́nrán yín yẹn lórí TikTok a wà ní Òkodoro Yorùbá television lórí Instagram a wà ní Òkodoro Yorùbá television lórí YouTube àgàgà a wà lórí Òkodoro Yorùbá television ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa tí a ò bá rí tàbí tí a ò bá gbọ́ a ò ní jáde láti sọ pé a fẹ́ wá sọ̀rọ̀ lórí fọ́nrán tí a rí tàbí lórí ohun tí a gbọ́ mo rí fọ́nrán kan lẹ́nìí ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ní orí ọ̀rọ̀ mi ní síwájú àwọn fọ́nrán tí mo ṣe sẹ́yìn mo pe àwọn ìjọ kérúbù sèráfù àwọn aláṣọ funfun àwọn sẹ̀lẹ̀ mo pè wọ́n mo ní pé kọ̀rọ̀ǹbọ̀ ní kọ̀ǹdà ti wà nínú ìrẹsì àwọn ọmọ ọjọ́ wọn pàtàkì jùlọ àwọn tí wọ́n pera wọn ní wòlíì àwọn tó yẹ kó sì máa kẹ́kọ̀ọ́ tí wọ́n lọ ṣe dírẹ́ẹ̀dì sórí tó máa sọ pé Ọlọ́run ló pọ̀ wọn oníkọ̀wọ̀dá irun sí wòlíì lọ́wọ́ mo máa ń sọ fún yín pé kọ̀ǹdà wà nínú ìrẹsì àwọn ará bíi báyìí àwọn tọ́lọ́run ò pè jù òun ló pọ̀ jù nínú wọn àwọn ẹbí lè ń dé àwọn ìránṣẹ́ Ọlọ́run kárẹ̀hún jẹ kárẹ̀hún fi bẹ́nu òun ló pọ̀ jù nínú wọn kí ni nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí lórí ayélujára mo rí fọ́nrán kan pásítọ̀ prọfẹ̀tì tó pẹ̀rẹ̀ prọfẹ̀tì èmi ò gbà pé prọfẹ̀tì nítorí pé ẹni tọ́lọ́run pè Bíbélì sọ pé ẹni tí mo pè ni mo yàn ẹni tí mo yàn ni mo ṣe lógo Ọlọ́run ò fìrùkìrì wọn yàn àfiwọ́ tọ́lọ́run bá fi wọ́n tẹ́ pé ọ̀tọ̀ nìkan tó rí ọ̀tọ̀ nìkan tí o máa sọ ọ̀gbẹ́ni yẹn wọ́n ń pè ní Prophet Ayegbami ní TikTok ẹ̀yin èèyàn ẹ lọ́ máa ṣàṣì ẹ̀ Prophet Ayegbami fọ́tò ẹ̀ ni mo gbé sẹ́gbẹ́ yìí onísọkúsọ olè oníjìbìtì ohun tọ́lọ́run ò ràn òun ló ń sọ o ẹ̀yin èèyàn mo jẹ́ máa ń sọ kọ̀ọ̀kan fún yín tẹ́ bá ti rí èèyàn kan tó gbé dírẹ́dì sórí pásítọ̀ ni prọfẹ̀tì ni nǹkan ó lọ ṣe dírẹ́dì ni o Prophet Ayegbami Ọlọ́run ò pé ó pera ẹ̀ Ọlọ́run ò sọ nǹkan kan fún ó ń sọ̀sọ̀kúsọ Ọlọ́run wá fi ṣẹlẹ́yà lórí TikTok àwọn kan ti mọ̀ àwọn kan ti gbọ́ pa ẹ̀ wọ́n wá dé pàǹpà wọ́n wá sórí láìfù ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ fún wọn at the end of the day àwọn yẹn ń gbéṣẹ́ pé. hello daddy. ṣé mo lè sọ testimony mi sàn. daddy ẹ jọ ẹ má wulẹ̀ ẹ má jẹ́ ká kúkú bá yín sọ̀rọ̀ lẹ́yìn ẹja ó kù fàájà báyìí daddy ṣé ẹ ṣì èrè nínú. ṣé tó kì í wá di ogun bẹ́lẹ̀ lọ. ṣé tó kì í wá di ogun bẹ́lẹ̀ lọ. ṣé ẹlẹ́ni mọ́ ń yẹ ẹ̀rọ sọ̀rọ̀ lẹ́yìn kan jẹ́ ń pariwo lẹ́yìn ṣiṣẹ́ kò sí ẹ̀fẹ́ kan bí àárọ̀ Monday ló wá láàárọ̀ Monday oṣoorí bí ó ní ìdá. Prophet Ayegbami lórí TikTok ẹ̀yin èèyàn lẹ́ máa ṣáàṣì ẹ̀ wòlíì èké ni o Ọlọ́run ò pé ó pera ẹ̀ ni o àtijọ́ àtimu ló ń wá o ó lọ ṣe dírẹ́dì sórí ni
ẹ̀yin èèyàn mi mo máa ń sọ kọ́kọ́ fún yín, mo máa ń ní pé ọjà tó ń tà kò ní design board, ọjà tó bá tà kò ní design board. Gbogbo àwọn tẹ́ ẹ rí ní TikTok yẹn ó lè ní gbogbo wọn o. ṣé gbàtọ̀ ló ń pè yín orí TikTok ló ń pè yín sí ká máa ṣiṣẹ́? àná lè ní wọ́n wá kan àti jẹ́ ní bọ́n ṣe fẹ́ dé ìyọ̀rọ̀ ń wá ọkọ̀jú wà ní wọ́n ọ̀fẹ́ kọ́ṣẹ́ wòlíì wọn dúró de kọ́ ló ń pè wọ́n mọ́. tọ́wọ́ ti ra gba bíṣọ́ọ̀bù kan báyìí á pè lọ́fíìsì, wọ́n wọ́n lọ gbalẹ̀ alámọ̀, wọ́n á pè yẹn ní church, wọ́n á máa sọ pé wọ́n ń dáyàn lóhùn. ẹ lọ wádìí wọn, ọ̀ ń gún ọṣẹ ni o, wọ́n ń jó ọṣẹ ni o. kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ mi, ẹ kọ́kọ́ wo fọ́nrán yìí bí tó ti fi Prophet Ayegbami ṣẹlẹ́yà lórí TikTok, fọ́nrán náà rẹ̀ wò. lórúkọ Jésù irú ẹni yẹn á dá ibi padà sórí rẹ̀ láàárọ̀ yìí. àmín Jésù. àmín. ẹ jẹ́ tètè máa sọ̀rọ̀, ẹ wo bá a ṣe máa ṣeré mo rí bí àwọn èèyàn pọ̀ wọ́n lè fẹ́ sọ̀rọ̀, mo fẹ́ sọ̀rọ̀ ní sórí lókè. kí ni solution? mo wà ní US. jágò ṣé mo lè wálé? jágò Daddy. wo jẹ́ ń sọ kankan fún ọ o, má jẹ́ ń tàn ọ́ o. níbi tí wọ́n parí iṣẹ́ rẹ̀ sí, bí o bá tètè múra wọ́n fi o wálé láì mú nǹkan kan wálé ni o. Jésù. ṣùgbọ́n bó o bá lè gbàdúrà dáadáa níwájú ẹni ní mi ní ẹ̀mí mi lórúkọ Jésù, gbogbo ìwé aburú tí wọ́n ti kọ lórí ẹ̀yẹ tó lè mú ẹkún dání, adániwáyé máa yí padà sí rere láàárọ̀ yìí. àmín Jésù. Jésù. ó mọ tó máa ṣẹlẹ̀, jẹ́ kí n fún ẹ ní WhatsApp number mi ká sọ̀rọ̀, èrò pọ̀ tó fẹ́ sọ̀rọ̀, àwọn èèyàn wà ń bẹ̀. bẹ́ẹ̀ni Daddy, kí wàá ní solution báyìí? kí ni solution Daddy? jẹ́ mi jẹ́ ń pe nọ́mbà mi fún wa sọ̀rọ̀, wàá pè mí lẹ́yìn láì. Daddy, mo ní testimony. a ti wà ní UK ní láti bíi 10 years. Daddy mi ní parọ́ fún yín. So ẹ̀yin nìkan ni Daddy ẹ solve solution. ẹ̀yin nìkan lẹ ti sọ nǹkan tó ń ṣe wá gidi. láti gbà yẹn tá a ti gbé àwọn family wa méjì wọlé, láti gbà yẹn ni wàhálà. ẹja náà Daddy, ẹja ọ̀nà o, mi lè parọ́ fún yín, ẹja náà pátápátá ni ẹja náà. Daddy ẹjọ́ ń dúró lẹ́gbàá. ó dẹ̀ sọ fún mi kí n má gbé family mi wá bí. ó sọ fún mi mi ò gbọ́ mi. wọ́n sọ fún wọn ìyá ìdílé wọn pọ̀. orí omi là ń sùn sí Daddy, orí omi. I should be sitting in Washington in US. Why? Because of my family, I left home for them. Why? Just so. ẹ máa gbọ́, ẹ ní sùúrù, ẹ ṣe fẹ́ gbọ́ mi. Bẹ́ẹ̀ni sá. lẹ́yìn ètò yìí jẹ́ ń pe nọ́mbà mi fún ẹ pè mí. Hello Daddy. ṣé mo lè sọ testimony? Hello Daddy. ṣé mo lè sọ testimony mi sá? Daddy ẹ jọ̀ọ́ ẹ má wulẹ̀ ẹ má jẹ́ ká kúkú bá yín sọ̀rọ̀ lẹ́yìn, ẹ já ó kù fàájà báyìí. Daddy ṣé ẹ ṣì èrè nínú? ṣé tó kì í ti wá di ogun bẹ́lẹ̀ lọ? ẹni mo ń yẹ ẹ lọ ìfọwọ́ Ayegbami ṣe ẹ lẹ́ni mo ń yẹ ẹ lọ sọ̀rọ̀ lẹ́yìn kan jẹ́ ń pariwo olórí búkú àárọ̀ Monday ló wá láàárọ̀ Monday. oṣoorí bí orí ìdá, oṣoorí bí orí mọ́ńkì, oṣoorí bí orí mọ́ńkì. gbogbo yẹn lọ wá ṣẹ́ṣẹ́ wá ìṣẹ́ṣẹ́ ajẹ́yẹ ti bàjẹ́ gáàsì lórí TikTok ó lè ní gbogbo yín ẹ lọ wá ṣẹ́ṣẹ́ ẹ lọ wá ṣẹ́ṣẹ́. ní problem ò rí kankan ò rí fẹ́ẹ̀kì ni ẹ wọ́n lẹ́ni sí olórí gbogbo yín wá gbà lọ WhatsApp number àwọn ọmọ lọ́mọ ẹ máa tọ̀ àwọn ọmọ WhatsApp ó lè ní nípa ara ẹ ti ṣe ẹ fojú ẹ ẹ̀yin àti problem nísìnyí ò ní gba WhatsApp number wa ó lè yẹ. ṣé ẹ ti rí àṣírí olórí burúkú tó pẹ̀rẹ̀ ń prọfẹ̀tì tó lóhun Ayégbàmí? ẹ̀yin èèyàn àníkẹ́ ló máa ṣáàṣì ẹ̀. Prophet Ayegbami onísọkúsọ ni Ọlọ́run òpó pẹ̀rẹ̀ ẹ̀ ní o. ẹ sá fún ẹ má gba fíṣọ ẹ̀gbọ́n o. dírẹ́dì tó wá lórí ẹ̀
tẹ́yìn èèyàn pè ní dáadáa kì í ṣe dáadáa àtọ̀run wá o ó ṣe dreadlock ni o ọlọ́run ò pé o torí pé ohun tí ò rí òun ló ń sọ o ohun tí ò gbọ́ òun ló ń sọ o ẹ wo gbogbo ẹlẹ́yà ẹni tó pọ̀ rẹ̀ ń wòlíì ẹ wo ẹlẹ́yà tó fi ṣe ṣé èèyàn ọlọ́run rèé abẹ́ni bí ṣé èèyàn ọlọ́run rèé àbẹ́yẹ èṣù ṣé èèyàn ọlọ́run rèé àbọ̀mọ lẹ́yìn sátánì ṣé wòlíì ọlọ́run rèé àbọ̀mọ èṣù ni. Prophet Ayegbami onísọkúsọ wòlíì lórí TikTok ẹ ṣọ́ra fún ẹ̀yin èèyàn ẹ má yọ̀dọ̀ ẹ o àti lórí TikTok àti lójú ayé ọlọ́run ò pé o ọlọ́run ò ránṣẹ́ o sọkúsọ ló ń sọ lẹ́nu játijàti rádaràda òun ló ń sọ lẹ́nu ẹ wo nǹkan tó sọ ẹ wo eléyàtọ̀ tó fi òjíṣẹ́ ọlọ́run ṣe ẹni tó pè ẹ́ lójíṣẹ́ ọlọ́run ẹni tó pè ẹ́ lẹ́ni tọ́lọ́run pè àwọn èèyàn wá wọlé wọ́n dín pàpà lórí ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ fíṣọ̀ tí ó rí ó bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí ó gbọ́ wọ́n fẹ́ já wálẹ̀ ni ta ni ọba já wálẹ̀ bí kì í ṣe wọ Prophet Ayegbami ta ni ọba já wálẹ̀ bí kì í ṣe wọ Prophet Ayegbami yìí onísọkúsọ mo máa ń sọ fún ẹ̀yin èèyàn bíbélì sọ wípé gbogbo àwọn tó ń pè mí ní olúwa 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 yìí àwọn gbogbo wọn kọ́ ló máa bá mi wọ̀jọ̀bọ̀ ọ̀run oní tó bá yá tó bá wá ti pé olúwa mi wọ́n tó pé èmi ò mọ̀ yín rí ẹ máa lọ ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ lára àwọn tí Jésù Kristi olúwa wa máa sọ fún pé kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ mi ò mọ̀ yín rí òun ni Prophet Ayegbami yìí nítorí pé ohun tọ́lọ́run ò rán òun ló ń sọ ohun tọ́lọ́run ò rán òun ló ń ṣe onísọkúsọ èèyàn ni wòlíì Baali lórí ilẹ̀ òun ni Prophet Ayegbami ẹ̀yin èèyàn máa lọ TikTok ẹ lọ mú fọ́tò ẹ̀ sọ́wọ́ Prophet Ayegbami òun mò ń sọ fọ́tò ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí o onísọkúsọ èèyàn ni ọlọ́run ò pé ẹ ṣọ́ra fún o ẹ̀yin àgbààgbà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì pàtàkì jùlọ nínú kérúbù sẹ́ráfù ẹ jáde lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí o ẹni tó pọ̀rọ̀ ní Prophet Ayegbami ó ti bá gbogbo online jẹ́ o ó ti ń gbà àwọn èèyàn o ìsọkúsọ ló ń sọ kọ́tọ́ lòun ọ̀ràn ló ń sọ ẹ ti mọ̀ pé lórí ìkànnì wa yìí a ò ní yé sọ àfi tí gbogbo ìbàjẹ́ yìí tó bá lọlẹ̀ a sọ tọ̀wọ́n ẹlẹ́sìn mi tọ̀wọ́n ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lóde yìí a máa pariwo ẹ̀ débi pé àwọn ẹgbẹ́ kérúbù sẹ́ráfù wọ́n á gbé ẹ̀ wọ́n bá ṣe fi ẹ̀ṣẹ̀ lẹ́yà ó wá ń ṣẹ́jú pákòpákò bíi màálù rọ́bẹ̀ ẹ̀yin ẹ̀yẹ wa kò ní ju báyìí lọ lórí ètò lẹ́ni ẹ má bá a pín fọ́nrán yìí ẹ má bá a subscribe ẹ comment ẹ like ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní di ire o. ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.